back somersault get up catch. So bí màá ṣe roll ball mi fẹ́ block mi. Yeah. Let's go. Better go back. Maintain the middle so that Emma will fall. Okay. Maintain middle yẹn ní kẹ́ máa maintain so that màá lè serve ní middle camera yìí ní kẹ́ maintain. Tẹ́ bá ti wọ́ sí bíbá mi ní serve ní go back go back go back. Yeah. Right. Middle camera leleyi camera ni middle èmi kọ́ ni middle. Yeah, let's go. One. Ẹ lọ sẹ́yìn dáadáa ní sẹ́kẹ̀ ẹ̀ choke mi. Ó jà ó yà ẹ fẹ́ ibẹ̀ yẹn. Movement yẹn kò dé. Movement as in tí n bá wá báyìí ṣé ibi ni màá. Mo ti sáàfù báyìí ibi báyìí ní ìfẹ́ kó yẹ pé ibi báyìí tẹ́ bá ń dìde ibi báyìí ó máa kọjá kínní nǹkan tí mo sọ yìí. We are starting again, let's go. Hey, don't worry, let's go. Always maintain that line. Let's go.